Ya mo kí gbogbo ẹ̀yin ọmọ Oòduà lóko lómi ẹ kú iṣẹ́ o, ẹ kú ìjà tá à ń jà yìí a máa gbára wa sílẹ̀ o, ẹ má jọ sú yín o, ó ti dé góńgó. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ wa ní ẹ má jọ sú yín, kì í ṣe táìmù tó yẹ kó sú yín lélẹ́yìí, a máa gbára wa lẹ̀. Àwọn ọ̀tá wa, àwọn tó ń gbé wa, àwọn Fúlàní, àwọn tó ń support wọn ní federal government tó ń bá wọn ṣètò gbogbo ó ti ń sú wọn, wọ́n ti wá ń rí wípé ti Yorùbá yàtọ̀. Nǹkan tó ń rò tún tẹ́lẹ̀ ni pé àwa á máa pààyàn, á máa pa ọlọ́pàá, àlọ́ máa jó àgọ́ ọlọ́pàá, àlọ́ máa ṣe káwọn bàá lè ráyè wá kó sójà wá, kán wá máa pa ìpààyàn ọmọ wa káàkiri ní títì. Wọ́n ti wá rí wípé Yorùbá yàtọ̀ sírú gbogbo rubbish wọ̀nyẹn. Àwa Yorùbá kì í ṣerú yẹn o, and we are going to win bó ṣe jẹ́ nìyẹn. Bàbá mi, àwọn èèyàn náà fẹ́ mọ ipò tí bàbá wa olóyè Sunday Igboho wà ń bí. Mo fẹ́ kí gbogbo yín fọkànbalẹ̀, mi ò kúrò ń bí o, a máa gbà jáde láìpẹ́, ẹ máa gbọ́ ìròyìn dáadáa láìpẹ́. Sísítẹ̀mù wọn ní pé ó yàtọ̀ sí ti àwa àti àwọn British tí àwa ń lò ní Nàìjíríà, ó yàtọ̀, òun ló jẹ́ kó fà á. Ara nǹkan tó túnbọ̀ jẹ́ kó pẹ́ tó báyìí ni wípé gbàrà tán mú yẹn ní kinní kan ṣẹlẹ̀ ní àwọn adájọ́ wọn bí wọ́n máa ń gbàyè oṣù kan lọ́dọọdún, kò dẹ̀ sí nǹkan tó lè ṣe wọ́n kán má gbàyè yẹn, olùjọ́ mẹ́ta mẹ́rin tán mú gbà táyè yẹn bẹ̀rẹ̀, yóò fọ bí oṣù kan ní òsì nǹkan kan tó ń ṣẹlẹ̀, but àwọn adájọ́ wọn ti wá padà wá sí níjọ́ Friday tó kọjá. Lẹ́yìn yẹn wọ́n ti lọ sí court níjọ́ Tuesday. Tuesday tó kọjá ìsìn. Tuesday jẹ́jọ́. So I think I move closer and closer and closer. Ọlọ́run á ṣe o, Ọlọ́run á ṣe. Mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀, àwa tá a jẹ́ bàbá ẹ̀, tá a jẹ́ bàbá yín, tá a dúró síbí, tá a rí i pé ọ̀rọ̀ ẹ̀ ó lọ bó ṣe yẹ kó lọ, a kúrò bí Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Ẹ kú iṣẹ́ o, gbogbo yín mo kí yín o. Táìmù ti tó fún Yorùbá láti kúrò ní Nàìjíríà, ká gbára wa kúrò. Irú kọ́ńtì tó yẹ kí àwa Yorùbá wà kọ́ nìyẹn. Ẹ kú iṣẹ́ náà, Ọlọ́run fún yín ṣe o. Èní ní 4 of October, so káwọn èèyàn lè mọ̀ pé Tuesday jẹjọ yẹn wọ́n á lè calculate ẹ̀ fúnra wọn, so kọ́ máa rò pé old video ní eléyìí. No, bẹ́ẹ̀ ni o ní 4th of October 2021. Tuesday jẹjọ exactly. Okay, wọ́n lọ sí court. Okay. Ẹ jọ̀ọ́ nípa ọ̀rọ̀ United Nations, ibo ni ọ̀rọ̀ wa dé dúró níbẹ̀? Ìyẹn ń lọ ọ̀rọ̀ United Nations. Àwa Yorùbá nǹkan tó wà ń bẹ̀ ni pé a rẹ́dì. Ṣé rí ìjọ́ tí bàbá wa Awólọ́wọ̀ ní kí gbogbo èèyàn máa kọ́ àwọn ọmọ sí skul yẹn, bóyá ni bàbá mọ̀ pé nǹkan tó tóbi tẹ́lẹ̀ yìí lòun ṣe fún Yorùbá o. We are a very powerful nation, and gbogbo ayé ti ń mọ̀ wípé àwọn kan jẹ́ Yorùbá o, pé àwọn Yorùbá yẹn wọ́n dẹ̀ ní readiness láti ṣètò ara wọn, wọ́n ti ready láti ṣèjọba ara wọn lọ́nà tó kún tó dáa, tó dẹ̀ máa mú iyì wá fún Yorùbá káàkiri ayé. Gbogbo Yorùbá káàkiri ayé ti wá ń kóra jọ títí dé Brazil. Mo bá àwọn ará Brazil ṣèpàdé lánàá fún bí wákàtí bíi 4. Brazil, àwọn Yorùbá tó wà ní Brazil ó pọ̀ ju àwa Yorùbá tá a wà Nàìjíríà. Àwa Yorùbá tá a wà Nàìjíríà 56 million péré ni wá. Àwọn Yorùbá tó wà ní Brazil dẹ̀ about 80 million. Wọ́n dẹ̀ rẹ́dì, gbogbo Yorùbá lóko lómi ti rẹ́dì, ẹ ká fọkànbalẹ̀, Ọlọ́run ti ṣe tiwa, ó ti gún bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé gan sà. Ẹ kú iṣẹ́ náà o, gbogbo ọmọ mi, ẹ kú iṣẹ́ o, Ọlọ́run á fún yín ṣe o. Èmi bàbá yín mi ò kúrò nídìí nǹkan tá a jọ fẹnu sí o. We want our own country and we are going to get our own country. It's that simple.